pẹ̀lú bó ṣe jẹ́ pé gbogbo ìgbà báyìí gbogbo àsìkò lèmi yóò máa dúpẹ́ fẹ́lẹ́dùmarè ọba akọ́dá ayé ọba àṣẹ̀dá ọ̀run ọba àná ọba èní tí ń pa wá mọ́ ní gbogbo ìgbà nílé ewu gbogbo pẹ̀lú bí ewu ṣe pọ̀ tó ní orílẹ̀-èdè àgbáláyé káàkiri ní pàtàkì jùlọ orílẹ̀-èdè nàìjíríà àtàwà yìí tẹ́lẹ̀dùmarè sì ń ṣe bẹ́ẹ̀ tó ń fi sọ rẹ̀ àtàbọ̀ rẹ̀ tí fi ń pa wá mọ́ àyànfẹ́ Elédùmarè àtẹ̀yìntẹ́jọ́ olùfẹ́ wa ẹ̀yà ajé ká máa dúpẹ́ ká sì máa yin Elédùmarè náà lógo ní gbogbo ìgbà àti gbogbo àsìkò tí ò jẹ́ kéwu kankan kó má lọ́dọ̀ wa kò sì ní mọ́ títí láéláé àmín. wọ́n fẹ́ lẹ́yìn kí gbogbo ẹ̀ǹtẹ́jọ́ olólùfẹ́ wa wípé tó káàbọ̀ sórí akọ̀tun ròyìn fún ti àsìkò yìí lórí ìkànnì àròlé bàbá 1010 TV2 níbi tá a ti ń gbálé lóde múròyìn wá lájà balẹ̀ bí ìṣe wa bí mo ṣe tèmi náà kọ́ bí mo ṣe máa ń tẹnu máa ń gbogbo gbà Elédùmarè ló kàn mọ́mọ́ tó sì dìídì tó di rẹwà fákùkọ wa lórí ìkànnì táwọn yìí tábà tí wọ́n á dúpẹ́ f'Elédùmarè ẹja máa yin gbogbo ẹ̀yin èjìká náà tí ò jẹ́ ká sọ bọ́ lọ́rùn wa lórí ìkànnì yìí mo kí gbogbo yín pé ẹ kú àdúrótì gbogbo gbà ó kọ́ mi ò yí padà àyànfẹ́ Elédùmarè òun lèmi jẹ́ kókó oníròyìn rèé ẹ jẹ́ máa sísọ lójú rẹ̀ ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. wọ́n ní kì í ṣe torí pé Natasha fẹ̀sùn kan Akpabio ni wọ́n ṣe dá a dúró gẹ́gẹ́ bí sẹ́nítọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn sẹ́nítọ̀ tó kù ó náà sọ yìí fún ìgbìmọ̀ IPU kí wọ́n ní ìdí pàtàkì tó fi dá Natasha dúró ẹ gbọ́ láìpẹ́ yìí. lágbọn ètò ẹ̀kọ́ ni mo wà Sowore sọ̀kò ọ̀rọ̀ sáwọn ìjọba ìpínlẹ̀ ilẹ̀ Haúsá 4 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n gbé àgádágodo ti ilé ìwé wọn pa lásìkò tí àwẹ̀ Ramadan tó ń lọ lọ́wọ́ yìí. ọ̀rọ̀ di ìpínlẹ̀ Kwara wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọ̀kan lára ẹgbẹ́ Miyetti Allah tí ń ṣẹgbẹ́ àwọn Fúlàní darandaran ti ìpínlẹ̀ Kwara láàrin ọ̀sẹ̀ kan ṣoṣo náà pa ẹni tó jẹ́ alága ní ìpínlẹ̀ ọ̀hún. iléeṣẹ́ ọlọ́pàá l'Àbújá ní àwọn ti gbé afurasí 5 tán lọ́wọ́ nínú ìjínigbé orí adé kan ní ìlú Àbújá yìí. gbogbo ìgbésẹ̀ mi pátápátá ni Buhari mọ̀ sí El-Rufai ló sọ èyí di mímọ̀. ọjọ́ gbogbo ní títòlè ọjọ́ kan ṣoṣo tó ń do báyìí òun ni ti olóhùn ọwọ́ títẹ agbébọn mìíràn ní ìpínlẹ̀ Plateau ó sì ti ń ṣẹ́jú pẹ́ẹ́pẹ́ẹ́ ní àtìmọ́lé àwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí. ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí wọ́n ní kì í ṣe torí pé Natasha ó fẹ̀sùn kan Akpabio ni wọ́n ṣe dá a dúró gẹ́gẹ́ bí sẹ́nítọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ǹjẹ́ kí wọ́n á ló ṣe gan-an á ṣàlàyé rẹ̀ báyìí. àwọn sẹ́nítọ̀sì tó kù ni wọ́n ṣe àlàyé ọ̀rọ̀ fún ìgbìmọ̀ IPU ǹjẹ́ ní tí Natasha ṣe ó ní wọ́n ní kì í ṣe torí pé ó fi ẹ̀sùn kan Akpabio látàrí pé ó ní ó fẹ́ jí dòdò oúnjẹ ó ní bí kì í ṣe pé wọ́n ti kìlọ̀ fún Natasha èyí tó jẹ́ sẹ́nítọ̀ tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi wípé ó fi ewé agbẹ́jẹ́ ó so mọ́wọ́ nípa àwọn ìwà kan tó kù díẹ̀ káàtó èyí tán ní Natasha ó wù lọ́sì ní kò bá òfin mu ẹni tó jẹ́ alága tó ń rí sí ìgbìmọ̀ ọ̀rọ̀ obìnrin àti ìdàgbàsókè nílé ìgbìmọ̀ asòfin àgbà Kàfílàtì Ọ̀gbàrà Kàfílàtì Ọ̀gbàrà èyí tó ka ọ̀rọ̀ aṣáájú ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún Ọpẹ́yẹmí Bámidélé ibẹ̀ ló ti ṣe ní àlàyé pé lórí ẹ̀sùn tí Natasha gbé wá sí iwájú ìgbìmọ̀ IPU tí wọ́n sì ti sọ níwọ̀n pé káwa náà wá ṣe bẹ́ẹ̀ káwa ro tiwa ó ní òun fi yé yín báyìí pé Natasha àpótí táwọn fi ọwọ́ sí júwèlé fún odidi oṣù 6 gbáko yìí ṣe nítorí pé ó fẹ̀sùn kan Godwin Akpabio tó jẹ́ senate president wọn ní ṣùgbọ́n àwọn ìwà tí Natasha ń wù kò bá òfin mu pẹ̀lú bó ṣe wà nínú ìwé òfin táwọn ilé ìgbìmọ̀ àgbà l'Àbújá tí wọ́n ń tẹ̀lé ó ní fún ìdí èyí ó ní ìgbìmọ̀ tó ń rí sí ìwà ọmọlúàbí ní ilé ìgbìmọ̀ asòfin náà ṣe ṣọ́ọ́dún náà pé káwọn gbé ìgbésẹ̀ láti fún Natasha ní kọ́lọ́rì rọkúnlé fún odidi oṣù 6 gbáko wọn ní fún ìdí èyí ohun tí Natasha gbé wá sí iwájú ìgbìmọ̀ IPU tó jẹ́ ti àjọ àgbáyé ó ní ó kù díẹ̀ káàtó tó sì ní irọ́ nínú ó ní fún ìdí èyí ẹ jẹ́ ká wẹ̀ ká yán kẹ̀kẹ́ ká sì jẹ́ káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa pé kì í ṣe torí ẹ̀sùn tí ń bẹ láàrin wọn àti Akpabio làwọn fi fọwọ́ sí júwèlé fún o fídíò náà bẹ́ńbì tá a ṣe àfihàn rẹ̀ fún wa nígbẹ̀yìn ohun gbogbo tá a bá ti parí ìròyìn tán fún tásìkò yìí. lágbọn ètò ẹ̀kọ́ ò ní mo ṣe bẹ́ẹ̀ tí mo tẹkọ̀ mi létí lọ báyìí níbi tí Ọmọyẹlé Sowore tó ti sọ kọ̀rọ̀ sáwọn ìjọba ìpínlẹ̀ Haúsá 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ibi tí wọ́n ti gbé àgádágodo ti ilé ìwé pa látàrí àwẹ̀ Ramadan tó ń lọ lọ́wọ́ báyìí.
ó ti di ìròyìn jálẹ̀jákò nípa bí ìjọba ìpínlẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní ilẹ̀ àríwá tí ń ṣe ilẹ̀ haúsá wọ́n sì ti fi àgádágodo ti ilé ìwé mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ pa látàrí ààwẹ̀ Ramadan tí ń lọ lọ́wọ́ báyìí tá a sì ti mú ròyìn náà wá ní gbogbo ìgbà àti gbogbo àsìkò pẹ̀lú bí ìdàgbàsókè bó tó ṣe ń bá ọ̀rọ̀ ọ̀hún sí ní ṣe ni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú AAC tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọmọyẹlé Sowore ó mà ti fi ohùn léde lójú òpó ayélujára X rẹ̀ níbi tó ti tàbùkù àwọn gómìnà àti ìjọba ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n gbé ìgbésẹ̀ burúkú ọ̀hún níbi tó ti ṣe ní àlàyé wípé ìjọba ìpínlẹ̀ Bauchi wọ́n mà ní ìjọba ìpínlẹ̀ Bauchi, Katsina, Kebbi àti Kano ó ní ìjọba ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ó ní wọn kò níròrí tí wọn sì ní inú àròjinlẹ̀ ó ní níṣe ni wọ́n gbé àgádágodo ti àwọn ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti gíga pa látàrí ààwẹ̀ Ramadan nígbà tó sì ń ṣe ní àlàyé pé àwọn ènìyàn yìí àwọn ò lọ́mọ ní ilé ìwé tán ti pa yòó níṣe ni wọ́n kó owó ìlú tá fi ń rán àwọn ọmọ wọn lọ sí àwọn ilé ìwé tó gara jùlọ lórílẹ̀ tí ń bẹ ní Àbújá àti ti òkè òkun ó tún tẹ̀síwájú wípé pẹ̀lú ètò ẹ̀kọ́ ṣe mẹ́hẹ̀ láwọn ilẹ̀ Haúsá tó yẹ kí wọ́n tó gùn lé irú ìgbésẹ̀ yìí ó ní bóun bá jẹ́ ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà òun ò tẹ̀ lè fààyè rẹ̀ lẹ̀ rárá bí tí wù kó mọ táwa máa fi ti ẹ̀sìn pa ìjọba pa àwọn tó tọ́ àtúntò yẹ lára ó ní ilẹ̀ Saudi tó jẹ́ ti ilẹ̀ àwọn mùsùlùmí tí ẹ̀sìn ti dúnlẹ̀ dáadáa gan ó sì ní àlàyé pé wọn ò gbé iléèwé tì pa ó ní àìmọ̀kànmọ̀kàn ó ní báwọn ìjọba ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún tó ń bá wọn fínra sẹ́ẹ̀tì gbàgbé pé ṣáájú láti mú ròyìn náà wá níbi tí mínísírì tó ń rí sí ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ẹni tó jẹ́ mínísítà kékeré fẹ́tọ̀ ẹ̀kọ́ Suwaiba Ahmed tó náà ti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n gbé yìí nínú ìtàṣìṣe ní àlàyé wípé ó ń fa ọwọ́ aago ètò ẹ̀kọ́ ilẹ̀ Haúsá sẹ́yìn ní gidigidi àti ní ti pàápàá bẹ́ẹ̀ làwọn àjọ àgbáyé UNICEF làwọn náà ti ṣe ní àlàyé wípé àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n ti kúrò ní ilé ẹ̀kọ́ ní òǹkà wọn ó jẹ́ ìdá 54 ní ìpínlẹ̀ Bauchi, ìpínlẹ̀ Katsina, ìpínlẹ̀ Kebbi àti ti Kano tí wọ́n ti gbé àgádágodo ti ilé ẹ̀kọ́ pa báyìí ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ yìí àtúmọ̀mọ́ wa ní sẹlẹ́nsẹ́ bí bá tún ti ń débẹ̀. ọ̀rọ̀ ti di ìpínlẹ̀ Kwara báyìí níṣe ni adìẹ ti ń jẹ fún ara wọn ní ìpínlẹ̀ Kwara wọn tó ti ṣekú pa ọ̀kan lára ẹgbẹ́ Miyetti Allah mìíràn láàrin ọ̀sẹ̀ kan ṣoṣo nípa alága wọn ní ìpínlẹ̀ ọ̀hún. ẹgbẹ́ àdáná ní ìpínlẹ̀ Kwara Miyetti Allah Cattle Breeders Association of Nigeria ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara náà tó ti sọ dímọ̀ wípé wọ́n ti ṣekú pa ọ̀kan gbòógì lára àwọn ẹgbẹ́ ọ̀hún ètí wọ́n pe orúkọ rẹ̀ ní Dábè lọ́jọ́ Ìṣẹ́gun ní ìlú tí wọ́n pe orúkọ rẹ̀ ní Kàmbí òpópónà márosẹ̀ Ìlọrin sí Jẹ́bà ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Moro ní ìpínlẹ̀ Kwara ọ̀hún ṣáájú ni àtìmúròyìn náà wá wípé tó jẹ́ alága fún ẹgbẹ́ Miyetti Allah ti ìpínlẹ̀ Kwara ó ní wọ́n ṣekú pa ní èyí tí orúkọ rẹ̀ jẹ́ Idris Abubakar nílé rẹ̀ tó wà ní Òkè Òsè Òkè Òyì ìlà oòrùn Ìlọrin tí ṣe ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ macban ọ̀hún Malam Abdulaziz Mohammed ètò ṣe ní àlàyé ó ní wọ́n ṣekú pa alága Idris Abubakar látàrí pé ó ti ń fi gbogbo ìgbà àti gbogbo àsìkò kọ̀ fún àwọn oníṣẹ́ láabi tí wọ́n sá sí abẹ́ Fúlàní láti fi da ẹran tí wọ́n sì fi wu ìwà burúkú nípa ìṣekúpànìyàn ìjínigbé àti ìwà báńdíìtì tí wọ́n wù ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Kwara ó ní láti bí ọdún mélòó kan ó ní wọ́n ti ń dúnkokò mọ́ ẹ̀mí Idris Abubakar tó di olóògbé torí pé ó ń bá wọn jà ní ti gidigidi tó sì ń fi ẹ̀sìn àwọn oníṣẹ́ láabi náà dé pẹ̀lú bó ṣe lẹ̀dí àpòpọ̀ pẹ̀lú àwọn agbófinró láti máa fi ojú àwọn oníṣẹ́ láabi hàn ní ìpínlẹ̀ Kwara ká má bàa ba orúkọ rere tí Fúlàní darandaran èyí tí wọ́n ń jẹ́ ọ̀hún ó ní fún ìdí èyí ohun tó jẹ́ kí wọ́n ṣekú pa Idris Abubakar nù ó ní kò tún wá pẹ́ kò jìnnà láàrin ọjọ́ méjì síra wọn náà tó ṣekú pa ọ̀kan gbòógì lára àwọn ẹgbẹ́ Miyetti Allah náà ó ní àwọn oníṣẹ́ láabi ọ̀hún tá jẹ́ agbébọn ó ní wọ́n hùwà náà láti lè jẹ́ kí wọ́n pinwọ́ àwọn Fúlàní darandaran ní ìpínlẹ̀
Kwara ní pàtàkì jùlọ àwọn tó ń kọ̀ fún wọn nípa ìwà burúkú èyí tí wọ́n wù yìí níṣẹ́ lọ̀rọ̀ náà ló tí wọ́n ń kọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lóminú ní pàtàkì jùlọ ọmọ káàárọ̀ oòjíire lórí ọ̀rọ̀ ọ̀hún torí pé ìgbàgbọ́ nípa àwọn Fúlàní darandaran àwọn gan ni wọ́n ṣe bẹ́ẹ̀ domi àlàáfíà ilẹ̀ káàárọ̀ oòjíire rú tẹ́ ẹ̀ bá gbàgbé ìṣẹ̀lẹ̀ ti ìpínlẹ̀ Ondo tó wáyé nínú ọ̀sẹ̀ tá a wọ̀ yìí níbi tí ogún ènìyàn ó lé tí wọ́n ti jáde láyé níṣẹ́ ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà yín mú sí ìkéde ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ MACBAN yìí nígbà táwọn míín náà tí wọ́n sì tún fi ojú ọ̀tọ̀ tí wọ́n fi ń wò pé ó ṣeé ṣe kó dá wọn agbésùmọ̀mí agbébọn náà ń ṣekú pa àwọn Fúlàní àmọ́ ò ìtẹ̀yìn ọmọ Elédùmarè òun ló mọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Gbogbo ìgbésẹ̀ mi pátá ni Buhari mọ̀ sí El-Rufai ló sọ èyí di mímọ̀. ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai tọ́rọ̀ rẹ̀ ń jà rìnrìn káàkiri gbogbo orí ayélujára ní àti bí ọjọ́ mélòó kan látàrí ìgbésẹ̀ rẹ̀ nípa bó ṣe fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ wọnú ẹgbẹ́ òṣèlú SDP níṣẹ́ ni El-Rufai ṣe ní àlàyé pé kò sí ìfun kan nínú òròmọdìyẹ táwọ̀dì òkè tí ó mọ̀ sí ó ní ọ̀rọ̀ òun pẹ̀lú Muhammadu Buhari tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà níbi tó ti bá àwọn oníròyìn sọ̀rọ̀ ẹ̀ka ti ìròyìn BBC ti Hausa ibẹ̀ ni El-Rufai ti ṣe àlàyé pé ṣẹ́rí gbogbo ìgbésẹ̀ tí mo gbé ṣáájú àsìkò yìí kódà nígbà tó ń fi wà lórí gómìnà ní ìpínlẹ̀ Kaduna lọ́dún 2015 ní gbogbo ẹ̀ ni òun fi tó ààrẹ Bọ́lá ní gbogbo ẹ̀ ni òun fi tó ààrẹ àná Muhammadu Buhari létí ó ní nípa ìgbésẹ̀ òun bóun ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú SDP ó ní òun lọ bá Muhammadu Buhari nílé lọ́jọ́ Jímọ̀ tó ń sì sọ̀rọ̀ náà fún Buhari wípé ìgbésẹ̀ mi rèé o látàrí pé táwọn ẹgbẹ́ òṣèlú APC ń ṣe ó ti kù díẹ̀ káàtó tí kò sì ń ṣe ìpínlẹ̀ wa ó ní wọ́n ń tẹ̀lé báyìí ó ní fún ìdí èyí òun fi ọ̀rọ̀ náà tó Buhari sì fọwọ́ sí pé kó máa lọ ó ní òun ò ní bàbá àṣàlẹ̀ kankan nínú ẹgbẹ́ òṣèlú bíi tí ń wù kó mọ ó ní ṣùgbọ́n òun náwọn aṣáájú tó máa ń fi ọ̀rọ̀ òun tó máa ń fi lọ ó tún ní nígbà tó ń wà lórí gómìnà gan-an pàápàá ó máa ń fi ọ̀rọ̀ lọ Buhari torí pé tó bá fẹ́ yan àwọn kọmíṣánná kan òun yóò mú orúkọ wọn lọ bá Buhari ní Àbújá ìyún nígbà tí Buhari wà ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kí yóò yẹ̀wò fínífíní dáadáa pé ǹjẹ́ a rí nínú àwọn orúkọ yìí tó ti tàbùkù yín àbí tó ti rìn yín fín tẹ́lẹ̀ rí ó ní tí Buhari bá ti ní go ahead níṣẹ́ lòun náà ṣe bẹ́ẹ̀ buwọ́lu àwọn ènìyàn náà láti di kọmíṣánná ní àsìkò tó ń wà lórí àlééfà nígbà tán bí léèrè pé bó ni ìyà tóun àti Tinubu tí wọ́n kọ síra wọn. El-Rufai ṣe àlàyé pé òun ò ní kínníkínní kan nínú ọkàn òun pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ṣùgbọ́n yìí tí òun lò kọ́ ni òun bá láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní torí pé òun ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà lásìkò ìdìbò ààrẹ Bọ́lá Ahmed Tinubu sórí ipò ààrẹ ó ní ṣùgbọ́n ibi ni wọ́n fi padà san fún òun ó ní kò dùn òun lóòótọ́ o ṣùgbọ́n kò yẹ kí ó rí bẹ́ẹ̀ ó ṣe àlàyé pé ó ń ṣe àtìlẹ́yìn fún Tinubu láti lè di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà látàrí ìdí pàtàkì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ètò ti ṣe ní àlàyé pé ẹnìkan ti wá pò òun wípé ilẹ̀ káàárọ̀ òjìrè ti ń ṣe ilẹ̀ Yorùbá ni wọ́n ní wàhálà àti ìpèníjà aṣáájú rere ó ní ìkejì ní àfẹnukò àwọn wípé ipò ààrẹ ní ọdún 2023 ó gbọ́dọ̀ bọ́ sí ilẹ̀ káàárọ̀ òjìrè ó ní fún ìdí èyí ló ń fi ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ṣùgbọ́n ọ̀pọ̀lọ́ níta bá débi irú ẹ̀jẹ̀ káfó òní tó kù nínú ọkùnrin ṣùgbọ́n òun ò ní kínníkínní kankan sáàrẹ Bọ́lá Ahmed Tinubu. Iléeṣẹ́ ọlọ́pàá ní Àbújá ní àwọn ti gbé afurasí 5 tán lọ́wọ́ nínú ìjínigbé orí adé kan nílùú Àbújá. A ti mú òyìn náà wá fún wa lánàá òde yìí níbi tá a ti sọ dímọ̀ pé ẹni tó jẹ́ olórí ìlú Dagati Hamlet èyún Juda Garba àti àwọn márùn míì tó ní àwọn oníṣẹ́ láabi agbébọn tí wọ́n jí gbé wọ inú igbó sálọ ní agbègbè tó pè ní Ogunpawa dínàkó òpópónà Igu ní olólùlẹ̀ yìí ti ń ṣe Àbújá. Ìṣẹ̀lẹ̀ tó wáyé ní ọjọ́ 11 oṣù kẹta ọdún tá a wọ̀ yìí níbi tí wọ́n ti sọ bímọ wípé àwọn agbébọn tẹ́ndì hamara ogun ètò ìka wọn jẹ́ 15 náà wọ àdúgbò ọ̀hún
tó sì bẹ̀rẹ̀ sí ní kó àwọn ènìyàn níbi tán ni wọ́n tún ti kó orí adé ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn tí ó ń tẹ̀ wá lọ́wọ́. Wọ́n ṣe ní àlàyé wípé àwọn olùgbé agbègbè náà ti ta ilẹ̀ ńlá kan fún àwọn Fúlàní darandaran tó sì ní ibẹ̀ làwọn Fúlàní ọ̀hún náà tẹ̀dó sí kó tó di wípé iṣẹ́ burúkú tán sọ yìí ó padà wá wáyé. Wọ́n á ní wọ́n ti fi páńpẹ́ òfin gbé àwọn 5 lára àwọn afurasí ọ̀hún níbi tó ti dárúkọ Abdullahi Idris, Tamboya Idris, Haruna Tukuru, Umaru Yu Haruna àti Nasiru Haruna nínú àlàyé tí wọ́n ṣe. Wọ́n sì ń tẹ̀síwájú láti ṣe àwárí àwọn ènìyàn tí wọ́n jí gbé ọ̀hún, orí adé, ọmọ rẹ̀ 2 àti àwọn 5 míì tán jí gbé sá lọ. Ọjọ́ gbogbo náà pé tó lè ọjọ́ kan ṣoṣo tó ń do báyìí òun náà ní ti Olóhùn. Ọwọ́ ti tẹ agbébọn mìíràn ní ìpínlẹ̀ Plateau. Operation Safe Haven tí wọ́n jẹ́ ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ni wọ́n fi páńpẹ́ òfin gbé agbébọn kan etí ọwọ́ tẹ̀ ní òpópónà Bọ́kọ̀sì Port Mangu ìjọba ìbílẹ̀ Bọ́kọ̀sì ní ìpínlẹ̀ Plateau. Ọ̀daràn tó pe orúkọ rẹ̀ ní Sengi David ẹni ọdún 21 òní ọwọ́ bá tó ṣe ní àlàyé pé láti abúlé Kọ́pàlù Panyam District ìjọba ìbílẹ̀ Mangu ó ní òun ti wá kó tó di pé ọwọ́ pálábá rẹ̀ ó ṣẹ́gi ọjọ́ ìṣẹ́gun tí ń ṣe túsídẹ̀ẹ́ tá a lò sẹ́yìn ní nǹkan bí dédé aago 10:00 òwúrọ̀ olù ó ní wọ́n fi páńpẹ́ òfin mọ́ lásìkò tó ń gbé ìbọn náà lọ fún àwọn oníbàárà rẹ̀ tájọ ń dúnàádúrà láti ṣokòwò títà rírà ìbọn AK-47 ó ní wọ́n gbà ní ọwọ́ rẹ̀. Wọ́n ló ti wà ní gbàgà àtìmọ́lé báyìí ó ń ṣẹ́jú pẹ́upẹ́u ó sì ń ràn wọ́n lọ́wọ́ lórí ìwádìí. Wọ́n sì fi páńpẹ́ òfin gbé àwọn ènìyàn tó kù tí wọ́n jọ ń wu ìwà jíjí, gbígbé ìbọn, títa ìbọn àti jíjínigbé ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Plateau. Ẹ jẹ́ kí n máa sẹ́nu mi ní dédé síbí fún ti àsìkò yìí. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ dúró tì wá láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ títí di àsìkò yìí tẹ́ fi gbọ́ gbogbo ìròyìn wa tẹ́ fi gbọ́ tán. Ẹ ṣeun púpọ̀ lọ́pọ̀lọpọ̀. A tún padà máa ṣe àkójọpọ̀ ìròyìn míì wá fún wa bí ìṣe wa lẹ́kùnrẹ́rẹ́ bá a ṣe máa ń ṣeun. A ṣe àfihàn fídíò níbi tí wọ́n ti tako Natasha ní àjọ àgbáyé IPU yún ní ibi tí wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ tá a ti múròyìn rẹ̀ wá ṣáájú àsìkò yìí. Orúkọ mi ò ní padà nígbà tábà kó máa padà wá. Àyànfẹ́ Elédùmarè òun lè ní jẹ́. Ó dàbọ̀ o kí wàá papọ̀ àtàárọ̀. Have been mandated by the Nigerian National Assembly to present a response to Senator Natasha Akpoti-Uduaghan's speech delivered yesterday at the 69th session of the United Nations Commission on the Status of Women. In response to the call by the President of the Interparliamentary Union, IPU Right Honorable Tulia Axen, to hear both sides of the matter, I have received a letter from the Nigerian Senate in my capacity as the chairman of the House Committee on Women Affairs and Social Development of our Parliament in Nigeria, and the parliamentarian representing Nigeria at this conference. In the spirit of transparency and fairness, I now wish to read this letter from the Senate in its entirety, and it is crucial that all perspectives are heard and that all aspects of the situation are duly considered. And the next voice you'll be hearing from here will be the voice of the Senate leader of the Senate, Senator Opeyemi Bamidele, CON, the leader of the Senate, Federal Republic of Nigeria. Senator Natasha Akpoti-Uduaghan was suspended for gross misconduct and unruly behavior, and not as a result of allegation of sexual harassment or assault. The authority of the Senate of the Federal Republic of Nigeria firmly rebukes the deliberate misinformation and false narratives being circulated by certain media organizations regarding the six-month suspension of Senator Natasha Akpoti-Uduaghan. Let it be unequivocally stated that Senator Uduaghan was suspended solely for a persistent act of misconduct, blatant disregard for the provisions of the Senate Standing Orders 2023 as amended,
and gross indiscipline, nothing more, nothing less. This is still the voice of the leader of the Senate. It has come to the attention of the Senate that some media reports are attempting to falsely suggest that Senator Oduaghan's suspension was due to allegations of sexual harassment. This is completely untrue, misleading, and a calculated attempt to distort the facts. If Senator Oduaghan had strictly followed our guiding principles, the Senate would have treated her petition based on merit in line with its practice, but she never obeyed the established practices of the institution where she was serving. The facts of the suspension. This is still the voice of the Senate leader. Senator Oduaghan's suspension was a decision of the Committee of the Whole Senate, following the submission of a report by the chairman of the Senate Committee on Ethics and Privileges. The report found her guilty of violating sections 6.1 and 6.2 of the Senate rules and recommended her immediate suspension. The disciplinary action was a response to her repeated violations of legislative decorum, including 1. Refusing to sit in her assigned seat during plenary on the 25th February 2025, despite multiple pleas from the leadership and other ranking senators, an act of open defiance and disorderly conduct. 2. Speaking without being recognized by the presiding officer in clear violation of parliamentary practices and procedures on the 25th February 2025. 3. Engaging in unruly and disruptive behavior, obstructing the orderly conduct of Senate proceedings. 4. Making abusive and disrespectful remarks against the leadership of the Senate. 5. Defying and refusing to comply with the summons of the Senate Committee on Ethics and Privileges mandated to investigate cases of misconduct. These actions represented a direct challenge to the authority of the Senate and a violation of the Senate Standing Orders 2023 as amended.